Ìgbòho tó pariwo lọ́jọ́ kìíní àná, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ṣé nígbà tí olóyè Sunday Ìgbòho ṣe pé mo jáde mo ṣe ṣó lọ́jọ́ náà, àwọn ará Igbóọrà, ṣé Igbóọrà ni àbí kí lórúkọ Igbóọrà kọ́, ṣé gànà àbí gàngàn àbí nǹkan Nàìjíríà, ó kàn wá, ó kàn mí, ó kàn ẹ́, ó kàn wá gbọ̀gbọ̀gbọ̀ nítorí pé gbogbo wa pátápátá ọmọ ìyá kan náà ni wá. Àwọn tá wà l'Amẹ́ríkà àbí àwọn tá wà lókè òkun àgbọ́dọ̀ sọ pé àtọ́rà ti wà lókè òkun tó ṣẹlẹ̀ òkàn àwọn fámìlì wa ń kọ́, mélòó la lè kó ṣafẹ́ kó wọn sínú báàgì ní nígbà tí ń ṣe gúdígúdí. Níbo gangan láti mísẹ̀, kí ni àbáyọ, ọ̀nà àbáyọ sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa, níbo gangan, báwo lọ̀nà àbáyọ, báwo la ti fẹ́ ṣe, kí lọ̀nà àbáyọ? Torí wípé ìjọba Nàìjíríà wọ́n ṣe wá pé àwọn kábíbù láti ràn wá lọ́wọ́, láti gbà wá, láti gba ọmọ Nàìjíríà yálà kìrìsìtẹ́nì, mùsùlùmí tàbí oníṣẹ̀ṣe, láti gbà wá lọ́wọ́ àwọn agbébọn. Ìkankan náà ni wá o, ẹ jẹ́ ká ẹ̀sìn, ẹ jẹ́ á fẹ́ sílẹ̀, ìkankan náà ni wá. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe bí ẹni pé àwọn lè gbà wá, ṣé wọ́n lè gbà wá ṣá? Ìbéèrè mi rèé, ṣé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lóòótọ́ ṣé wọ́n tó wá gbà ìjọba alágbádá, àbí ìjọba ológun ló lè gbà wá? Ó di méjì. Ìkẹta, àbí ká wá ìrànlọ́wọ́ lókè òkun, ìrànlọ́wọ́ òkèèrè. Torí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ó sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́jọ́ kìíní àná, ayé parọ́ pé wọ́n fẹ́ gba mineral resources wá ní o, ẹ dákun, àti bí resources yín èwo wọ́n pé dẹ́nu ọ̀nà yàrá ẹ̀ rí. Ṣé ẹ bínú, ṣé béèrè òfàjà torí ẹ̀pẹ́ búyàn lórí àwọn kan nìyí. Níjọ́ tí wọ́n ti ń pín, sísà mi Adéníkè Tóyìn ṣe wà mà, níjọ́ tí wọ́n ti ń pín àti mineral resources àti wine resources yín àti beer resources yín tẹ́ ẹ kó jọ, èwo ló pín dẹ́nu ọ̀nà yàrá yín rí? Nígbà tó ti wọlé Yorùbá, ṣé wọ́n ti kọ́kọ́ pàtó kọ́ bẹ̀rẹ̀ ilé Haúsá náà wà, àwọn Yorùbá ní kọ̀ọ̀kan wà kọ̀ọ̀kan, àwọn Boko Haram ilé Haúsá náà wà, àwọn òkè ọya náà kò dọ́dọ̀ wa. Nísìn ó ti délé Ìgbò, ó délé Yorùbá, níbo ló tún kù káwọn èèyàn fẹ́ sá sí, báwo la ṣe fẹ́ gbára wa? Nígbà tí wọ́n gbé ẹnu wá sílẹ̀ Yorùbá lọ́jọ́ kìíní àná, tí olóyè Sunday Ìgbòho ẹ wà ń bàdàn, that's nice, á sọ̀rọ̀ later, tí olóyè Sunday Ìgbòho tó pariwo lọ́jọ́ kìíní àná, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ṣé nígbà tí olóyè Sunday Ìgbòho ṣe pé mo jáde mo ṣe ṣó lọ́jọ́ náà, àwọn ará Igbóọrà, ṣé Igbóọrà ni àbí kí lórúkọ Igbóọrà kọ́, ṣé gànà àbí gàngàn àbí nǹkan nígbà náà, àwọn ló pariwo síta pé kó help àwọn. At the end of the day nǹkan, bó tilẹ̀ ṣe wípé nǹkan tóun náà ṣe, èmi faramọ́ bó ṣe lọ pé kó support ilẹ̀ Yorùbá, kó ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n ké gbàjarè sí, tó dẹ̀ mọ̀ pé òun lè ràn wọ́n lọ́wọ́, ṣùgbọ́n gbogbo nǹkan tó wá tì bọ́ lọ́wọ́ Yorùbá nation, èmi ò fọwọ́ sí pé kéèpẹ̀ dandan wá fẹ́ gba wọ́n ṣe ń gba nation kan yẹn, amalgamation ni wọ́n fi jókòó tó fi pé Yorùbá, Ìgbò àtàwùsá bá tún máa túká wọ́n ó tún jókòó ẹ̀, kì í ṣe tipátipá, kì í ṣe pé ẹ̀yà àkọ́kọ́ ló máa sọ pé òun fẹ́ lọ. Representative wà, gbogbo àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ló jọ jókòó lọ́jọ́ ṣèpàdé lọ́jọ́ kìíní àná, nígbà tó bá tún fẹ́ máa lọ náà àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n tún padà jókòó, ṣùgbọ́n láti gbèjà mo fọwọ́ sí. Ká ní wọ́n ti ṣó àwọn Fúlàní nígbà náà tí wọ́n ti jẹ́ ká mọ̀ pé no go area nílẹ̀ Yorùbá, ó ṣeé ṣe ká má débi tá a dé. Ó ṣeé ṣe ká má débi tá a dé lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé kí Trump má wá. Ẹ jọ̀ọ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè sí, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀, ẹni tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀, ẹni tí òye ọ̀rọ̀ ẹ bá tún yé, ẹni tó bá mọ̀ nípa ọ̀nà àbáyọ, ẹ jẹ́ ká pè, nítorí pé ẹ jẹ́ kí n sọ
ẹ jẹ́ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn aráàlú Èrùkù wọ́n fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá wọ́n láwọn ọlọ́pàá ò ṣe dáadáa tó pẹ̀lú àwọn wọn ò ní nǹkan wọ́n ní ìbọn méjì tán fún wọn ní kò sọ tánú ẹ̀ ẹ̀gbọ́n bọ̀ náà ẹ jẹ́ kí n kọ́kọ́ play rẹ̀ tí wọ́n bá fẹ́ pè wọlé màá fi fóònù nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí màá fi síta so ẹni oore ọ̀fẹ́ láti pè wá wọlé sórí 3 ẹ fi +1 sí +1 317 ẹ jẹ́ kí n wọ́n tani ni hello ẹ káàárọ̀ o God bless you ẹ ti jẹ́ kí n pe fóònù nọ́mbà tẹ́ ẹ ti pè wọlé ẹ ti ní nọ́mbà lọ́wọ́ mo ti rí bẹ́ẹ̀ ẹ jẹ́ sáré pé ẹ jẹ́ pé nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí kí ẹ tó di wípé èyí tẹ́ bá fẹ́ pè wọlé pè sí +1 317 429 7082 +1 317 429 7082 ẹ ra sà ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wá tàbí lórí TikTok ẹ jẹ́ káwọn èèyàn join wa dáadáa kí ló ń ṣẹlẹ̀ sà níbo báwo la ṣe débì kí lọ́nà àbáyọ. ṣe ní ìbéèrè tẹ́lẹ̀ lórí pé báwo la ṣe débì. bẹ́ẹ̀ ni kò yé mi sà. tẹ́ bá wo ìgbà kan tẹ́lẹ̀ a ní àwọn àlejò tó ń wá látòdì kejì tó wá ń tajà ní Nàìjíríà tó lè ń sùn ta tó lè ń padà sáyé wọn oníkálukú lè mọ àlejò tó ń wá yìí ní tó ń gbé wá ní tó ti ń wá ibi tó ń padà sí wọn mọ ọjọ́ tó ń wá ìyẹn ni pé sí ààbò láàrin àdúgbò táwọn oníkálukú fi ń ṣọ́ra wọn sọ pẹ́tàlejò bá máa wá wọ́n ti mọ pẹ́tàlejò yẹn tó máa padà wá wọ́n dẹ̀ ti mọ ibìsọ̀ wọn tẹ̀lé níbi tó ń gbé òpó wọn mọ ibi tó ti ń wá ọ̀sà àwa Yorùbá afàyè gba àlejò púpọ̀ ṣùgbọ́n ibi tí ó ṣe pàtàkì tá a máa ní láti kíyèsí gangan ni pé àdúgbò kankan wọn ní yíò ṣàlùjọ̀nù bẹ́ẹ̀ wọn ò ṣe bọ́ra tẹ́nìkan máa lóhùn lè mọ ibi tó ti ń wá ihun tí èmi ò bá wọn ìjọba lè ṣe pé oníkálukú lẹ́rọ ìbánisọ̀rọ̀ tẹkinọ́lọ́jì ti gbòòrò kọ́ mọ́nítọ̀ location àwọn kíníyìn ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìgbàlódé wọ́n lè mọ ibi tó oníkálukú wà tó bá jẹ́ ohun tí ó máa dáàbò bo ẹ̀mí oníkálukú wà nìyẹn kí ìjọba ní privacy kan ní access sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oníkálukú ibi tó ti ń wá ibi tó ti ń upload gbogbo technology mọ̀ because ibi tó ti tí nǹkan tó ti kó bá wa nìyẹn ìdàgbàsókè ṣe pàtàkì láàrin ìlú bọ̀ báwo làwọn agbóńkọ́ fẹ́ mójútó ṣe báwa ń lóyìnbó yìí sí bẹ́ẹ̀ ọkọ̀ orúkọ pẹ́ wọ́n mọ̀ tó ń gbé wọ́n mọ̀ tó ń lọ àti central control plate number oníkálukú wọ́n ṣe mọ ibi tó ń gbé àbúrò àwọn kìnìún ìgbọ́n gbé mọ́tò wọlé kí ìjọba àwọn kọ̀ọ̀kan wà tí ìjọba máa dẹ̀wọ́ ẹ̀ lẹ̀ tó bá jẹ́ àwọn tó fi fàyàwọ́ kó mọ́tò wọlé ni ìjọba fún ààbò láti yẹn ẹgbẹ́ owó tó máa gbàgbé mọ́tò ẹ̀dínkù kò sí kọ́mẹ́tì tó fẹ́ fi mọ̀ ju ibo làwọn kìnìún gúnlẹ̀ sí ètò lórí àwọn ilé àgbè àbúta rẹ̀ nílò sí pé ojú fún ojú ni ìwọ tí ìjọba ti rí owó mọ́tò ilé ẹ̀fọ́ owó nǹkan fẹ́ kó wọlé tó ti ṣọ̀nà lẹ̀ bóyá ẹ̀ máa wọlé àmọ́ owó péré sí ní kẹ́ máa fi gbé wọlé ìjọba tí mo ṣe máa gbètò ẹ̀ aṣáájú àwọn nǹkan tó yẹ pé nílùú òyìnbó yìí aṣáájú nǹkan tó yẹ pé kòkòrò kan máa jẹ nǹkan báyìí nínú oko wọ́n tẹ̀ máa lọ kó kòkòrò ní ìwà tó ń jẹ irú kòkòrò yìí ọ̀hún yẹn. bẹ́ẹ̀ni yes. irú mẹ́tọ̀ọ̀dì tó yẹ kí ìjọba lò nìyẹn àìdẹ́wọ̀n kankan lẹ̀ láti mọ ibi táwọn kìnìún yìí ń gúnlẹ̀ sí ẹ̀ṣọ́ orí omi wa kí ni yóò máa jẹ mí lọ́kàn pé àwọn tó ń kẹ́rù wọlé yìí àwọn ṣe ń kó àwọn oríṣiríṣi tó ń kẹ́rù wọ Nàìjíríà yìí tọ́nà wa ń bá wa ṣòwò tó bá padà lọ kí àwọn kìnìún yìí ń kó kúrò lórí ilẹ̀ wa ìjà mọ́. ẹ̀jẹ̀ tí mo dá ìyàgbé ní mọ́tò tó lọ tó ń rìn àjò lọ́fẹ̀ẹ́ tó bá padà kò ní gbé sọ́lẹ̀ á gbé sọ́lẹ̀ kí ló ń kó wọlé kí ló ń kó gbà káwa náà ìjọba nìkan lè ṣe àwa náà àwọn sísè tó ń fi sí gbogbo orígun ọ̀tọ̀ọ̀tọ̀ kìnìún ká tọ́jú ká fi àkànjú àwa ká kọ̀wé ìbáṣọ bí òru tó bá jí owó ìkókókókókókó síjà kùkùkù bá wọlé á padà pàwọ́ náà lára ẹ jẹ́ ká ṣe òtítọ́ fúnra wa. bẹ́ẹ̀ báwo la yẹ fẹ́ sọ̀rọ̀ àwọn bandits báyìí. ìfẹ́ ti wà láàrin wa tẹ́lẹ̀ oníkálukú bọ̀ tó bá ti bandits ni. ló bandits. ẹ jẹ́ kí òun ṣe fún ọ̀wọ́ àfikún jẹ oníkálukú wọn tó ń wọ community ẹ̀ kọ̀ọ̀kan ìgbà kan tó mọ̀kàn dáhùn ládùúgbò tó bá wò sẹ́yìn ní 80s ọmọkàn dáhùn ládùúgbò tó bá fẹ́ mú orúkọ ọ̀já tóbi tó bá fẹ́ mú orúkọ ọ̀bá tóbi ẹ lè fẹ́ lọ́nà àgbàlagbà kan ẹ mọ̀kàn rí ẹ̀ tóbi àwọn kìnìún ṣàbìjọ̀nù àti ìlú òsè báyìí because ìdàgbàsókè ti dé gbogbo ilé onílẹ̀ gbogbo abúlé náà ti sọ ní gíga àlejò tí wọ́n ti fi rẹ́ẹ̀tì fún àlè mú nígbà lọ́kọ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ àwọn tó ní kálukú ń tà. ẹ ṣeun sir. ẹ ṣeun. yes sir. nínú pọ́ìntì tí ọkọ èso nípa technology ẹ jẹ́ kí n mú yẹn dání torí pé àwọn agbébọn yìí ṣe mọ̀ wípé tí wọ́n bá gbé èèyàn tán wọ́n máa ń pelé wọ́n máa pe ọ̀nà lá máa pè pé ẹ̀rù ẹ̀ bá lé sọ̀rọ̀ bá lágbájá sọ̀rọ̀ ṣé wọn ò lè tíráàkì wọn ni ṣé wọn ò kí lè tíráàkì wọn ni torí ní 2020 ṣé yẹ 2020 ni nígbà tí Amẹ́ríkà tó fẹ́ wá gbé kan lára ọmọ wọn bíi tí àwọn Boko Haram gbé fídíòsì yẹn wà káàkiri tí wọ́n ṣe operate tí wọ́n ṣe land tí wọ́n ṣe wọ camp wọn
tí wọ́n da kẹ́míkà sílẹ̀ tí gbogbo wọn sùn lọ rẹ́rẹ́rẹ́ tí wọ́n sì gbé ọmọ tó fẹ́ gbé tán gbé sínú helicopter tó gbé lọ. ẹni tó bá ní ìdí fídíò yẹn mo ní lọ́wọ́ ẹ wá sórí WhatsApp mi mo lè send ẹ bá request fídíò yẹn mo lè send ẹ sí yín. It was a very clean job. ṣé lápá àwọn pípọ̀ yẹn náà tó ṣe sùn lọ tó da kẹ́míkà sílẹ̀ tí gbogbo wọn ti sùn lọ láàrin 2 minutes gbangba wọn tó ti bọ́lẹ̀ tó ti gbé gbogbo wọn náà wọ́n lè da kíní yẹn sẹ́ kọ́ ṣá gbogbo wọn dànù inú igbó ṣé gbogbo àwọn igbó yẹn kò lè dilẹ̀ lẹ́ni. ṣé kò sí nǹkan tó lè ṣe tó lè fín sí gbogbo igbó yẹn tẹ́ pé gbogbo igbó yẹn á dẹ̀ rẹ̀ dànù tó máa wọ́wé dànù téèyàn máa rọ̀ ọ̀kan tí wọn ò ní rí bùbá kankan. ṣé kò sí nǹkan tá a lè ṣe ní lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹ̀rẹ̀ ní kí Trump mọ̀ wá ẹ̀ẹ̀dẹ̀ fẹ́ kí ológun gbàjọba. mo fẹ́ ṣe ó yẹ kí n ṣe ẹ̀ ń sọ́nsìn àfẹ́ káwọn ìjọba ológun àfẹ́ kan gbàjọba. bàbá Tinubu ẹ ò fẹ́ gbéjọba sílẹ̀ ẹ fẹ́ bẹ́ẹ̀ káàpùtò báyìí ẹ fẹ́ kúrò báyìí ẹ fẹ́ kólógun ó gbàjọba ẹ sì fẹ́ ìrànlọ́wọ́ òkèèrè ẹ fẹ́ kí Trump wá kí lọ́nà àbáyọ. gbogbo àwọn ọmọ tí wọ́n ti sẹ́nu iṣẹ́ ológun yẹn àwọn ẹlòmíràn ọmọ kéékèèké wọ́n ti pa wọ́n dànù tán. ṣé ẹ mọ̀ iye àwọn ológun kan àwọn ọmọ ológun tó ti kú dànù lórílẹ̀‐èdè Nàìjíríà. nígbà tí àwọn ọ̀dọ́ eruku tí wọ́n ń bínú tí wọ́n sọ pé ìjọba ọlọ́pàá ò ṣe dáadáa ìjọba kìnìkan àwọn ọlọ́pàá wọn ò ṣe dáadáa fáwọn wọn ò ṣe kìnìkan nǹkan mo tún rò padà nínú ọkàn mi pé ṣé àwọn ọlọ́pàá tẹ́ ẹ̀ sọ yìí ṣé àwọn ọlọ́pàá tẹ́ ẹ̀ sọ yìí ṣé wọ́n ní nǹkan tó fẹ́ fi gbára wọn lẹ̀ ni àwọn ọlọ́pàá ṣé àwọn gan lè gbára wọn lẹ̀. eruku àwọn ọ̀dọ́ fi ẹ̀hónú hàn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ olórí ọ̀dọ́ máa sọ̀rọ̀. nínú iṣẹ́ ìyẹn ló wọlé àgbà ẹjọ́ mẹ́ta tó ń la ní ìbàdàn sáìkì sẹ́dá àwọn ọlọ́pàá wa wọ́n fún wa ní problem. wọ́n lọ́lọ́pàá fáwọn ní problem. Yes, big problem. wọ́n ràn lè ràn wá lọ́wọ́ wọ́n tún fakú wà láàyè wa. wọ́n ní àwọn ọlọ́pàá eruku wọ́n ní wọn ò lè ran àwọn lọ́wọ́ wọ́n ní wọ́n tún dákún ìṣòro ayé àwọn ni. Power tap, please. The only thing you can do for us is to power tap on TikTok, please. Tell me power tap, shaking back, and join Facebook and YouTube. Kò sí ọ̀tá kí la fẹ́ ṣe. Kò sọ́ta ní ìbọn. Tó ní ọ̀tá méjì tó tọ́ lọ kó wá tó ti ní ọ̀nà ọlọ́pàá tó dé náà tó ní ìjáde sí i. Wọ́n lọ́lọ́pàá tún dé ọlọ́pàá tó yin tí àga sí sáwọn. Wọn ò níbọn ẹ wá dúró bó ṣe ń kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ yẹn wọ́n láwọn tó wá ríbọn méjì wọ́n ní kò sọ́ta kankan nú ẹ̀ àwọn tó wá ń sáré káàkiri àwọn tẹ̀lé rọ́ta méjì káwọn náà ti èyí káwọn náà ṣe bíi pé àwọn wà nílé wọ́n láwọn ọlọ́pàá wọ́n ní wọ́n fi tí àga sí àwọn òtí ẹ̀ wá lè ṣẹ́ ní tì. àwọn ọlọ́pàá náà ṣé ká sọ pé bẹ̀rù ni ẹ máa bá wa power tap lórí TikTok o ṣé ká sọ pé bẹ̀rù ni ṣé ká sọ pé bẹ̀rù ni ẹ̀yin ọlọ́pàá. ìṣègùn ẹ̀ka wá sínú ìgboro ń bí ó dó sí títì. ọlọ́pàá ilé ìyá kan ló bá wọn náà. a ṣe everything pé bàbá ti ilé wọn wọ́n sì lọ. àwọn òkú ti kú church. àwọn òkú tó kú. Number 2, èèyàn ní sọ kó kú síbẹ̀ ó bá dẹ̀ kú síbẹ̀ kó kú lórí òkú ọmọ fara náà. Nísìnyí local government chairman wa wọ́n sí dáadáa. À ń gbélé eruku wà náà ń pè mí. ẹ jẹ́ ká kọ́ntínú níbò mi wọ́n fi ẹ̀sùn kan local government chairman ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká wo continuity ẹ má bínú. ìyẹn wà dé nǹkan tí sàmà ṣe fún ọ lóru ẹjọ́ ń jẹ ara wọn ṣùgbọ́n wà fún ní ìdìbò wa wọ́n wá. olóṣèlú ṣíṣe àmàlí láyé ta ni. ìgbà tó dẹ̀ kí gbogbo ẹ̀wọ̀n lọ́wọ́ nísìn kò sí èèyàn wa kankan kábíyèsí tó wọ́n ń gbà wọn ni wọ́n tó wọn ní pépà. kábíyèsí orí adé ò ráyè ta. kábíyèsí eruku sì ti sẹ́ àwọn òfin ọba wọlé akọ́wọlé
owó ọ̀fẹ́ kúkúrà. A lè mọ́ ní ìkàtà tó wọn ṣùgbọ́n ọba wa ó jẹ́ pàtàkì ó sì jẹ́ gbòǹkì ọ̀hún ẹ bá fẹ́ yọ ọba wa fẹ́ àwọn ọ̀dọ́ àárín fílò fún ọjọ́ àbí kò sí ìdàkiri láyé kàlẹ́ pọ́lé. Wọ́n mú sọ́sà tó ṣẹlẹ̀ àpò yẹ́sà kó lọ́wọ́ tá a máa ṣe fún wa ọwọ́ tó wà wà tó bá jẹ̀rọ lọ́wọ́ kó fún wa ní ìbọn. méjì nǹkan méjìlá ní ìníwà tó jẹ́ mẹ́jọ ìníwà tó jẹ́ mẹ́fà nínú gómìnà ọ̀tá tó ní nínú ìbọn tán tún ní méjì tán tún ní wọ́n tún gbé kan lọ́mọ abẹ́ rí pé ìyẹn tún lágbára díẹ̀. Wọ́n fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá tó wà ní eruku ṣùgbọ́n àwọn ọlọ́pàá yẹn náà ṣé tí àwọn pípò yẹn gbé dání ṣé àwọn ọlọ́pàá wà gan nínú ọlọ́pàá tó yẹ kó máa ń ka ọta ìbọn fún wọn pẹ̀lú àwọn tó gbé ọta ìbọn tó kọ́kọ́ tiẹ̀ kọ́ dábí 200 lẹ́ẹ̀kan náà on stop gàgàgàgàgàgà gbogbo tọ́lọ́pàá gan ní station bóyá ló tó 50. Up to now mi ò tí mọ̀ ra mi ì mọ ọ̀nà àbáyọ sí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. Èmi kàn máa rọ̀ wá pàápàá jùlọ àwa tá a jẹ́ arìnrìn àjò ẹ jẹ́ ká ṣọ́ra lásìkò tá a wà yìí kí gbogbo arìnrìn àjò kó ṣọ́ra. Ṣé ẹ dáwọn ìlú kan wà náwọn Kwara yẹn tí wọ́n súnmọ́ ibi igbó tí wọ́n wà isolated. Bí èèyàn bá ní arúgbó ń bẹ̀ bó bá ṣe láìkí wọn tó bá ṣe láwọn èèyàn bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ kó lọ mú wọn kúrò ń bẹ̀. I'm telling you because mo ṣàkíyèsí wípé àwọn ìlú tó wà níbi ojú ọ̀nà tó wà níbi ẹgbẹ́ igbó yẹn wọ́n ń dà wọ́n láàmú gidi gan. Ní Yàgbà West ó láwọn bí ìlú bíi méjì tí wọ́n ti lé wọn tán tí ò sí ẹyẹ nínú ìlú yẹn mọ́. Bí ẹlòmíì ṣe kọ́lé tó dáa tó ṣe lóko tó ní gbogbo ẹ̀ ó fi gbogbo ẹ̀ sílẹ̀ ó sàṣálà fẹ́ ni kò sí ẹyẹ nínú ẹ̀. Báyìí pé ní gbogbo ìgbà wọ́n kàn máa wọnú ìlú wọn kò wọ́n dà wọ́n láàmú wọn ni kọ́ lọ́ máa mú millions wá 10 millions 10 lọ́jọ́ kìíní àná dẹ̀ rí tí ọ̀rọ̀ à ń gbé ní pamọ́ èyí tó kọ́kọ́ ṣẹlẹ̀ tíjọba mú Evans up to now wọn ò tí ì pa up to now àmọ́ kókó ẹ ti jẹ́ káwọn Nigerians ẹ ti jẹ́ káwọn kan rí pé business yẹn wà lucrative bọ́nú àbáyọ láti gbowó ni ṣáà ti jíyàn pamọ́. Ká ní lọ́jọ́ kìíní àná nígbà tọ́rọ̀ ẹ̀ kọ́kọ́ ṣe kẹ́kẹ́ síta kó jẹ́ kẹ́ni àkọ́kọ́ lẹ́tí kọ́kọ́ fi jófin ibi tá a wà yí bóyá àbá má sì ń bẹ. Níbi tọ́rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ Nigerians sí ta la fẹ́ ké sí. Pé owó gan tí wọ́n ń gbé owó tí wọ́n máa ń gbà yẹn ṣé kò sí nǹkan kan tí ìjọba lè ṣe ni. Èmi béèrè ogun fẹ́ kéèyàn máa dá mi lọ́nà under comment section please. Owó tí wọ́n ń gbà yẹn ṣé kò sí nǹkan kan tí ìjọba lè ṣe ká ní rúbí ni wọ́n á ti mú owó mi mọ́ wọ́n á ti mix owó mi wọ́n tẹ́ pé ibikíbi tó bá ti ná owó yẹn wọ́n á rí wọ́n á mọ̀ pé wọ́n àwọn bandit lélẹ̀ ẹni gbé wá dáràn ẹni náà dáràn wọ́n á ti track wọn nígbà tí Amẹ́ríkà bá lè tó dídí Amẹ́ríkà track kan lára àwọn ọmọ wọn US Army tí wọ́n gbé ń gbà yẹn níbi ìlànà ọmọ Nàìjíríà nìṣòwò ti season tí wọ́n gbé ń bì nígbà ṣé ọmọ sì yà ń já ni ọ̀bọ yẹn kìtì ẹ̀ lórúkọ ẹ̀ náà commandant wọn báyìí tí wọ́n wá gbé nǹkan wọn bì ẹ̀ dẹ̀ ṣọ́ọ̀pù wọn nílé track wọ́n ń ṣara wa náà wọ́n dẹ̀ track ẹ̀ láti bẹ̀yẹn wọ́n dẹ̀ gbé wọ́n wá gbọ́mọ wọn. I think we can do better Nigeria. ṣèbí ìgbà tí ibì kan ni wọ́n ṣàgbà kó gba àwọn tàbọ̀ yẹn wọlé àwọn ọlọ́pàá tẹ́ ní wọ́n sá sẹ́yìn sí àìmọye ọlọ́pàá mi tó wà lójú ọ̀nà tó wà ní checking point níbi tó yẹ kó ti ṣiṣẹ́ bọ̀ nítorí pé owó tó ń fún gan ò tó sálárì tó ń gbà kò tó kankan tó bá dójú ọ̀nà tó bá ní kó gba tọ́rọ́ kọ́bọ̀ wá gbà lọ́wọ́ wọn á dẹ̀ fi wọ́n lẹ̀. ẹlòmíì níbi tó yẹ kó ti rí tó yẹ kó sọ kò sọ tó yẹ bá dẹ̀ ń sọ̀rọ̀ pé kò kàn mí nà láì nígbà tó máa di nà true kọ́ tá a bá ní ká dákẹ́ ká fọwọ́ lẹ́rán wípé ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ pé kò kàn wá ṣùgbọ́n wọ́n ti wọlé Yorùbá báyìí kí lọ́nà àbáyọ. Èmi béèrè ní o ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe é lọ́nà àbáyọ fún wa. Nígbà tí Nicki Minaj nígbà tó ń sọ̀rọ̀ rápà yẹn tó ń sọ̀rọ̀ ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà òun náà sọ pé ó fọwọ́ sí kí ìjọba Amẹ́ríkà kó dákun kí wọ́n dábọ̀ yìí pé kí wọ́n wá ṣàánú àwọn èèyàn wa ń bí bẹ́ẹ̀ lára àwọn èèyàn kan tó sì dúró tí wọ́n sì sọ̀rọ̀ òṣèlú wọ́n sì sọ̀rọ̀ election 2027 sọ̀rọ̀ election ló kù báyìí
ṣọ́rọ̀ election ló kù wá kú báyìí lórílẹ̀-èdè Nàìjíríà nǹkan táwọn sọ nìyẹn tó bá wa nìyẹn sìn ṣé tó bá wa lórílẹ̀-èdè Nàìjíríà nìyẹn nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń kú tí ẹlòmíì ń jáde tí ò wọlé ẹlòmíì ò tí ì rò ń jẹjẹ wọ́n ní kó tún máa mú wá ṣèbí bẹ́ẹ̀ yóò bá lówó kò sẹ́ni tí ò mọ̀ pé èèyàn mú kò sẹ́ni tí ò mọ̀ wípé àti jẹ àti mú kò rọrùn lórílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe Nàìjíríà nìkan o ṣùgbọ́n ti Nàìjíríà yẹn tún gògò ti Nàìjíríà lékìrì kan kò sẹ́ni tí ò mọ̀ so èèyàn ò tí ì jẹun kánú ó tún gbé nínú ìfòòró nínú hílà hílo ṣé ní tí ò tí ì jẹun kánú tẹ wọ́n sọ pé ẹgbẹ́ yìí ẹ̀kan pé kó lọ mú 100 million wá kó lọ mú 50 million wá kó lẹ fẹ́ kó ti rí àwọn kan bẹ lórí àkétì àsàn tí wọ́n ṣe wá pé àwọn fẹ́ ṣiṣẹ́ abẹ kan àbáwọn nídìí owó kan àbáwọn ń wọ́nà kan ọ̀tọ̀ làwọn kéèsì yẹn àwọn kàtígórì àwọn ẹnìkan wà gbígbáwo ni mo ṣe máa sanwó bóyá mo fẹ́ kọ́ṣẹ́ bá mo fẹ́ sanwó ìkọ́ṣẹ́ ọmọ mi fẹ́ ṣe freedom ọmọ mi fẹ́ lọ sí school ọ̀tọ̀ làwọn yẹn ẹ̀yin àwa wo kàtígórì báyìí kàtígórì ẹ wá gbé ẹni tí kò ní tí ò rí jẹ tí ò rí mu ẹ wá gbé pamọ́ ẹnì káwọn fámìlì ẹ lọ mú wa fámìlì ẹni kó lọ mú wa gan kó ní £1 èló lòṣìṣẹ́ ìjọba ń gbà tí wọ́n máa gbé èèyàn pa wọ́n máa demand for millions of naira níbo náà ti fẹ́ rí. Recently wọ́n mú kéèsì kan wá wọ́n ní pé ọmọ kan ó ṣiṣẹ́ nínú fáàmù ìkan lára àwọn governors ní Nàìjíríà wa yẹn nínú oko gómìnà yẹn ni wọ́n ti gbé ìgbà tí wọ́n jiyàn gbé nínú oko gómìnà wọ́n ní gómìnà ló ní fáàmù bọ̀bọ́ yẹn ṣiṣẹ́ nínú fáàmù yẹn wọ́n wá jí gbé ìgbà tó wá jí gbé wọ́n ní wọ́n béèrè bóyá 55 million àbí nǹkan aṣojú gómìnà sí fáàmù yẹn wọ́n ní wá sọ pé káwọn òbí ẹ̀ kan gba 2 million naira ọlọ́run bá wọn yanjú ẹ̀ kan lọ wá bó ṣe máa wá ìyókù wọ́n wá ké gbàjarè wá sọ́dọ̀ mi mo wá béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n fẹ́ wọ́n ní wọ́n gbé ọmọ àwọn wà níbi kan gómìnà lónìí kí ni kan ní ẹ jẹ́ ká fọ́ gómìnà yẹn jáde ká pariwo gómìnà yẹn síta àwọn onílára ká má dárúkọ gómìnà o pé torí pé wọn ò fẹ́ kí wọ́n wá ṣe nǹkan fọ́mọ yẹn wọn gómìnà wọn ò fẹ́ kó dà kí wọ́n wọ́ gómìnà kí ni kan owó làwọn ní ìdí mú ní gbádùn síìkì ọmọ yìí ṣiṣẹ́ nínú oko gómìnà èmi jẹ́ gómìnà ni gómìnà tó lówó lọ́wọ́ ẹni ká wọ́ díẹ̀ ká pariwo ẹ̀ síta ká pé á dẹ̀ bẹ́ẹ̀ ká bẹ́ẹ̀ bóyá àtú náà máa fi dárúkọ lórí social media lẹ́ẹ̀mejì yóò lọ wá bí wọ́n ṣe gbọmọ yín jáde ẹni kọ́ máa dárúkọ gómìnà èmi ní kébì máa bá yín rèsì owó ẹ kúrò nígbà tó bá ká yín lára ẹ làwọn ó sì rìn yín ni kò ì já yín jẹ ẹ tún máa gbà lọ́wọ́ ẹ tí ò ní ẹ máa bá gómìnà odidi gómìnà á máa sanwó á máa bá gómìnà dáwó irú nọ́sẹ̀nsì wo nìyẹn ó ń ṣiṣẹ́ nínú fáàmù gómìnà wọ́n gbé gómìnà yẹn kọ́ ló yẹ kó sanwó ká má bá ṣe máa bá sọ̀rọ̀ bóyá pa la máa pè ní o tí ò bá fẹ́ dáhùn àbí bí gómìnà kò mọ̀ nǹkan kan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ ní ẹ kọ́ má jẹ́ kó mọ̀ ẹjọ́ ẹ clear road náà kúrò wájú mi mi ò báyọ̀ dárú owó yẹn mi ìtẹ̀lé báyọ̀ pín ìlẹ̀ báyọ̀ contribute owó yẹn láyé Nàìjíríà tábára wa nìyẹn a lot of people ni wọ́n ti jí gbé wọn ní máa jíyàn pé kẹ́ máa continue kọ́ máa ní pé wá social media wọ́n jíyàn pé èèyàn mélòó náà fẹ́ dáwọ́ fún social ok gbogbo àwọn tó kẹ́bì báyìí èlé la fẹ́ dá fún wọn mo láti fẹ́ rí àwọn tó tún kó nírọ̀ ní àná ní church ẹ mọ̀ yí pé ní church yẹn wọ́n ṣe Thanksgiving lánàá ni could you believe pé ní church lánàá ní CAC òkè ṣẹ́gun yẹn wọ́n ń ṣe ìdúpẹ́ pàtàkì ni wọ́n ń ṣe fún àwọn tí Ọlọ́run kó yọ lọ́wọ́ àwọn agbébọn ṣẹ̀ṣẹ̀ wà kó ogun wọn pásọ̀ ló fi léwájú ti pásọ̀ pé àwọn ọmọ àti agbòfọ̀ àbí kí náà ń pè ògbòfọ̀ pásọ̀ gbogbo pátápátá ni wọ́n kó lọ. Thank you so much Lady B, God bless you, thanks for the gift. ti pásọ̀ ti gbogbo náà kó lọ gbogbo àwọn ọmọ Kwara State fún ẹ̀fẹ́ àti gbogbo yín kẹ́ẹ̀tì jáde sórí social media kẹ́ẹ̀tì máa sọ̀rọ̀ kẹ́ẹ̀tì sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀ nílùú ní o mo expect gbogbo àwọn tó jẹ́ speakers Yorùbá kan bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ pé nǹkan báyìí ló ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o ọ̀rọ̀ yìí àti ń pè lówó o ti láàárọ̀ nù o. báwo la ti fẹ́ ṣe láti jẹ́ pé láti dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá ilẹ̀ Haúsá wà ń bẹ̀ ilẹ̀ Yorùbá wà ń bẹ̀ ilẹ̀ Ìgbò wà ń bẹ̀ mo fẹ́ béèrè ní ṣé gbogbo Nàìjíríà ń sìn ṣáwọn pípù yìí wọ́n fẹ́ máa kó wa ní papámọ́ra ni níbo la fẹ́ sá sí ṣé gbogbo èèyàn ní ọmọ ogun plane látàbújá lọ sí Èkó ń sìn 300,000 350,000 ní alọ́ nìkan ni o tó bá tún padà lọ wà tó wà á jẹ́ pé o fẹ́ gun bàálù lásán wà ní 700,000 naira ṣé gbogbo èèyàn ló lè ṣe mo ní àyàn onírìn lójú títì mọ́ ọ̀tẹ̀lẹ̀ ní tó rìn lójú títì ẹlòmíì gan wọ́n wọlé lọ gbé ni
níbo gangan la fẹ́ sá sí sá gangan lẹ́rù bó lè gbà wá lórílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn kan ló ní political undertone ní political ìjọ wọn ti ń ṣe ń kọ́ tó bá yẹ kó bá ní political undertone ẹ jẹ́ kó jẹ́ kí ìjọba sọ́jà ò gbàjọba akúti rírí ìjọba kọjúkọ kò sí ìta àyírí lórílẹ̀-èdè Nàìjíríà àti rí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé yóò mọ rẹ́rìn báyìí yóò sì mọ ṣe kí ni yóò mọ jẹ Nàìjíríà yóò mọ jẹ Nàìjíríà báyìí yóò mọ jẹ wá bí eku báyìí yóò mọ fàtẹ́gùn sí àrí tó rẹ́rìn àrí ìjọba kọjúkọ gbogbo alamọ̀ bá ṣe maintain lé wa nígbà tí ìjọba ológun wà a ní ìdààmú ìlà yìí ló báyìí àmọ́ bá ṣe ń dìpẹ̀ láwọn gọ́ọ̀mẹ̀ntì wa ìwọ ló ní rẹ́rìn ló ní sọ̀rọ̀ dáadáa nínú ọkọ̀ kó yá dákẹ́ tó bá wọnú ọkọ̀ wá sẹ́nu ẹ̀ láàkíbù ni tó bá ní sọ̀rọ̀ báyìí wọ́n bu ẹnìkan wọ́n sọ pé ìjọba kíní kò dáṣà dákẹ́ bí kò bu omi sẹ́nu ni a tún padà sí sáà yẹn ni a bu omi sẹ́nu àní sọ̀rọ̀ ní tí wọ́n ìbọ́lẹ̀ ẹnu ọkọ̀ tó fi bọ́lẹ̀ ẹnu ọkọ̀ tó bá wọn pẹ́nu rẹ kó lè ṣe kó mọ́ sọ̀rọ̀ pẹ́nu rẹ wọn tó boroboro ni bí òjẹ́ bẹ́ẹ̀ sọ́jà bá gbọ́ ọmú wọn lù ọ́ níwájú ìta bàbá rẹ ni ọ̀dàkẹ́ báyìí ni wàá ra bu omi sẹ́nu báyìí bóyá ká padà síbẹ̀ àwọn mi ò bá bọ́lẹ̀ tú omi nù àbí kó gbé mi gbogbo àwọn ọ̀daràn gbogbo àwọn olè gbogbo nǹkan kan tí wọ́n kó lé ayé gbogbo wọn irú gbogbo àwọn ọ̀bàyé tó ń kó tí wọ́n ní wọ́n tún escape from prison yẹn tí prison break ti wà wọ́n á máa wọn ọ̀bàyé jẹ́ wọ́n á kó àwọn agbébọn wọ́n á ní wọ́n tún jáde ní prison break wọ́n tún sá lọ àwọn sọ́jà ó ti pa àwọn dànù tipẹ́ wọ́n ó ti fẹ̀yìn wọn tàgbá. orílẹ̀-èdè kan wà tó kó gbogbo àwọn wọ́n ní àwọn ọ̀dọ́ wọn ló kó gbogbo wọn ní wọ́n ń gbébọn wọ́n ṣe bí agbésùmọ̀mí wọ́n ní àwọn kan sọ pé àwọn aráàlú yẹn sọ pé ní àwọn áfíríkà wa náà ni ẹ̀yà áfíríkà wa náà ni o ẹnìkan ní àti bá mọ ìwà burúkú táwọn pípù yẹn wù bóbìnrin kan aboyún ni wọ́n bóbìnrin yẹn sùn toyún báyìí wọ́n sì fún ọpá wọ́n sì gbé ọlẹ̀ ọmọ ẹ̀ jáde pé ìwà burúkú ni wọ́n wù nígbà tí wọ́n dájọ́ wọn kọ́ bí wọ́n ṣe pọ̀ tó báyìí ẹ rántí nígbà tí wọ́n fi ìtàn gbàjọba lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní bọ́sẹ̀ God bless you wọ́n lọ pa gbogbo wọn dànù ni bí wọ́n ṣe pọ̀ tó more than 200 wọ́n pa wọ́n dànù pé kálàfíà lè jọba pẹ́ni burúkú ti wà ní wọn wọ́n ti wà burúkú wọ́n ti kẹ́gbẹ́ burúkú àwọn tó jẹ́ citizen nínú wọn òun nìkan ni wọ́n escape tó pé wọn kì wọ́n ti jẹ́ citizen bí i America náà bí wọ́n sí àbúrò country kan àwọn yẹn nìkan ló escape. Well, let's look at it this way. When Kwara said it has 16 local governments, the 10 affected ones are where kidnappers did operate are pure Yoruba speaking local governments. Asha, Moro, Ilorin East, South, gbogbo ibi tó ń lọ. They are not affected. We're not affected, really. Ìgbà wo la ní kí ìjọba ológun ó wá? Tí ìjọba alágbádá bá ń wọ agbádá káàkiri, tó àwa náà la bẹ̀bẹ̀. Àwa là ń sunkún. Ipe a ò fẹ́ ìjọba ológun mọ́ ń gbà náà. Pé ìjọba ológun eléyìí ti wá pọ̀ jù. Pé ìjọba ológun wàhálà wọn ti pọ̀ jù o. Àwa náà là ń pariwo. Kò sí ìta àdìkàrà fún inú gbogbo wọn. Àdìkàrà. Láyé ìgbà yẹn kò sẹ́ni tí ó mọ̀. Àdìkàrà Abacha, àdìkàrà Babangida. Àkàrà Babangida la kọ́kọ́ dé adẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ wọ́n tún gbé pósí sójú títí báyìí gbogbo wọn pariwo ní wọ́n láwọn ò fẹ́ it's great thank you wọ́n láwọn ò fẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí pariwo wọ́n láwọn ò fẹ́ sọ́jà ẹ bá mi power tap lórí TikTok power tap wọ́n láwọn ò fẹ́ ìjọba sọ́jà àfẹ́ wọ́n ló ti sú wa o ó ti sú wa o àwọn máa kọrin how many students sọ́jà go kill o how many people sọ́jà go kill they go kill us aya they go kill us aya they go kill us aya how many soldier student how many people sọ́jà go kill àníkàn máa lọ aláàfin ìjọba ológun mọ́ àwa gbéjọba alágbádá àwa wọ agbádá ìjọba alágbádá tá a wọ̀ yìí kódà àwọn tó ń pa ọmọ ológun ẹwọ ga sójà tó ń pa lẹ́nu ọjọ́ mẹ́ta tó sọ pé ó escape àwọn ó káwọn èèyàn ẹ lọ àwọn ológun tó jọ lọ wọ́n ní wọ́n pa àwọn ọmọ ogun òun sápamọ́ bí tó sápamọ́ sí wọ́n bẹ̀rẹ̀ sí pé kán wá gbé kán wá rescue títí wọn ò dá lóhùn bí tó sápamọ́ sí ọ̀gá sójà ibẹ̀ náà ni àwọn agbénipa ti rí àwọn agbébọn ti rí báyìí wọ́n fún níbọn lórí ni wọ́n sì padà nù wọ́n tún ṣe fídíò ẹ mọ̀ pàdé mọ̀ ṣe fídíò ẹ mọ̀ sẹ́ndì ẹ̀ bí àwọn sójà gan bá kóra wọn lọ pé àwọn fẹ́ lọ jà wọ́n fẹ́ lọ kojú wọn níbì kan ẹnìkan ìyẹn wọn ti mọ ẹnìkan ṣalámí fún wọn wọ́n ti ṣalámí fún wọn wọ́n ti lọ lúgọ sínú gbòde àwọn ọmọ ológun àwọn sójà ọmọ ológun tí wọ́n ń bọ̀
gbogbo àwọn ṣé à ní èrò ogun kankan àwọn èròjọ ogun kankan ni bí àwọn kan tá lè fi mọ́nítọ̀ àwọn tó wà níbi inú igbó kí ẹrù kọ́ta ti ẹ̀rí bí ká ti ẹ̀ ní àwọn device kan tá a máa fi mọ̀ pé àwọn kan wà nínú igbó ibi báyìí ni wọ́n wà oyè báyìí ni wọ́n wà tá a máa mọ́nítọ̀ wọn tá a máa rí sketch yẹn táwọn tó yẹ kó dẹ̀ máa draw oh my god báwo àbí gbogbo àwọn fíìmù tá a máa ń wò yẹn nínú fíìmù ìbò yẹn àbí fíìmù ṣé onú fíìmù náà nìkan ni àwọn Yorùbá wa náà máa ń ṣe fíìmù àwọn Nollywood náà máa ṣe fíìmù àwọn fẹ́ lọ rọ́ọ̀bù mi kan tó wá dẹ̀ máa draw wá sketch out báyìí so irọ́ ni gbogbo ẹ̀ kò ṣẹlẹ̀ lójú ayé kò ṣẹlẹ̀ lójú ayé kò ṣàmọ̀ bó ṣe ń lọ ṣé kò yẹ ká má mọ̀ ni ta èèyàn mélòó ló ń gbé ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí tí ẹ fi kò ní ìfọ̀kànbalẹ̀ ó máa ní tó máa rò ní béèyàn jáde tó fẹ́ wọlé yóò mọ̀ wò fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ni ó ṣeé ṣe kí wọ́n ti lé ambush kó tó wọlé àìmọye ẹlòmíì tẹ́kọ̀ bó ṣe fẹ́ wọlé báyìí ni wọ́n máa jáde sí tí wọ́n á dẹ̀ gbé wọn àdọ́ ẹlòmíì lójú oorun wọn lọ bá ní ẹlòmíì níbi iṣẹ́ wọn ti lọ gbé ẹlòmíì rìnrìn àjò ni wọ́n ti gbé níjọ́ wo gangan la wá fẹ́ bọ́ nínú gbogbo wàhálà yìí àyè orílẹ̀-èdè Nàìjíríà àfẹ́ ìrànlọ́wọ́ òkèèrè ṣé lóòótọ́ la ò fẹ́ ìrànlọ́wọ́ òkèèrè àbá ń tọ́ra wa ṣé lóòótọ́ la ò fẹ́ ìrànlọ́wọ́ òkèèrè àbá ń tọ́ra wa ṣé lóòótọ́ la ò dẹ̀ ní ìdí àwọn sọ́jà ìjọba ológun àbá ń tọ́ra wa àbí àwọn ará wa ni a máa dìde ogun láàdìdì ọ̀fẹ́ ẹ̀dẹ́kùn nítorí ìtọ́lọ́ ṣe nígbà tí wọ́n sọ wípé nígbà Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ kìnnìkan àwọn kìnnìkan Àgbẹ̀kọ̀yà táwọn Àgbẹ̀kọ̀yà ò sí mọ́ ni ẹ bá bínú mo béèrè ni o àwọn ilẹ̀ Yorùbá àwọn oníṣẹ̀ṣe wọ́n máa ní kìnnìkan tí ń láyé ìgbà kan tá a máa ń pa lànà fún wa ni o wọ́n ní lórí irọ́ ni bóyá wọ́n pa lànà fún wa ni o tó sọ fún wa yín pé wọ́n máa ń wọ́n lẹ̀ pé wọ́n lè wọ́n lẹ̀ tí wọ́n dẹ̀ lọ sùn ẹlòmíì ọmọ sọ fún wa pé àwọn baba ńlá baba wa yóò wà nulẹ̀ yóò sì mọ sọ ìlú bíi méje kò sì ní kúrò nulẹ̀ ó lè òsì níwọ̀ kankan bẹ̀ bọ́ọ̀ lẹ ti ṣe ṣé gbogbo àwọn ìlú yìí náà kò sí ìṣẹ̀ṣe bẹ̀ tí wọ́n lè kóra wọn jọ pé òkè o a fẹ́ wọ́n ilẹ̀ bí àjòjì gòdògbò bá wọ bí kó gbẹkú síbẹ̀ ni àbí kó dúró síbẹ̀ kábà níní ẹ̀yin bàbá wa ṣé ẹ sùn ni ṣèbí wọ́n ní àgbà òní tán lórílẹ̀ ni wọ́n ní ìṣẹ̀ṣe làgbà kí lẹ́yìn oníṣẹ̀ṣe wá ń ṣe fún wa bẹ́ẹ̀ bá láwọn yíbò náà tẹ́ bá rí shrine wọn náà bí wọ́n ṣe tó rẹ̀ imú egungun imú ajá imú ẹran kíní kan àwọn èrè ńláńlá tí wọ́n gbé gidigbòsẹ̀ tí wọ́n máa tẹ́gbó sí tí wọ́n máa daṣì náà kù sí àwọn òrìṣà náà ò lè sọ̀rọ̀ kí wọ́n bá wa mọ́nítọ̀ gbogbo àwọn yìí sì yẹn ni. kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà nílẹ̀ Yorùbá kẹ́ ẹ dìde ọ̀pọ̀lọpọ̀ nínú wa lágbàgbé wọn lẹ́ ní àjogúnbá àwọn kan ní àjẹbí ṣe dìde kẹ́ ẹ pa ọ̀pọ̀ bí ìjọba ò bá lè ràn wá lọ́wọ́ sí ẹ̀sìn jẹ́ ká ràn wá lọ́wọ́ bí ìjọba ò bá lè ràn wá lọ́wọ́ tí ìjọba sì láwọn ò tún fẹ́ ìrànlọ́wọ́ òkèèrè ṣé àwọn náà wà lajú kalẹ̀ báyìí a sì ní ràn wá lọ́wọ́ àwa níwà nǹkan ṣe sọ́rọ̀ ara wa ó jẹ́ má bá wọn jóye kọ̀kàn mí má bá wọn jóye kọ̀kàn mí nítorí tó bá lè ṣẹlẹ̀ tó bá lọ ṣẹlẹ̀ pẹ́rẹ́ tó bá lọ débẹ̀ àwọn tó ṣẹlẹ̀ sí wọn ṣẹlẹ̀ wọn mo máa ń sọ fún yín àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí wà láì wọn ò ṣe Ọlọ́run ṣebí wọ́n wà ní ṣọ́ọ̀ṣì ni ṣebí wọ́n ń gbàdúrà ni ṣáà lọ́lọ́run ò gbàdúrà wọn ni àbá lọ́lọ́run ò sí àbá sọ pọ́lọ̀ kan ni wọ́n ń ké pè ẹ dákun nítorí tọ́lọ́run ẹ jẹ́ káwa gbogbo wa pátápátá ó dẹ̀ pé ayé ká dira ló kù báyìí ayé ká dira àwọn ọ̀dọ́ gan wọ́n wà restless lánàá kí lẹ fẹ́ kàn ṣe àwọn ọ̀dọ́ ìlú yẹn wọn ò níbọn wọn ẹ̀ tún lóògùn so bí wọ́n ṣe máa wọ ìlú kankan nìyẹn tí wọ́n máa wọ bẹ̀ aráàlú ò níbọn wọn ò lóògùn ó máa yẹ káràlú ní kankan ó yẹ kẹ́ ẹ̀ ní kan ní méjèèjì o ẹ̀ níbọn ẹ̀ lóògùn ṣe jẹ́ kí àwọn tó jẹ́ agbọ̀n wọn lágbà òkè ń tán lórílẹ̀ pé ọmọdé ò bá tán yóò bá rọ̀ bá ìwọ tó bá mọ̀ pé o lájẹbí èyí tẹ́ mọ̀ ogun alákọ̀wé tẹ́ mọ̀ fi ṣébí àti fọ́ọ̀kì tẹ́ mọ̀ fi jẹun yá padà kẹjẹ kájọ wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn kó ní kálukú dira ẹ jẹ́ kí ìlú kankan ìletò kankan
ẹ jẹ́ kó lọ wádìí àṣírí tó lè dáàbò bo ìlú wọn níbi tọ́rọ̀ dé dúró yìí. Ìjọba ò ní nǹkan tí wọ́n ṣe fún yín o. Ìjọba ò ní nǹkan kan tó máa ṣe fún wa o. Àwọn tíjọba gan rán wọn ń pa wọn o. Àwọn tíjọba rán wọ́n á disarm wọn. Wọ́n á tún gbé àwọn gan, wọ́n á gbé wọn pamọ́. Wọ́n ó tún máa béèrè owó gan lọ́wọ́ àwọn òbí wọn, ọ̀rọ̀ àwọn fámílì wọn. Àwọn ògan níjọba tá à ń tanra wa náà, ṣe bẹ́ẹ̀ ni àti ẹ níjọba. Àbí ìjọba tó pé mẹ́ta ni, àbí pé méjì. Èmi àtẹ̀yin, àwa gan là ń jẹ́jọba. Kó ní kálukú kó dúró dáadáa. Ìwọ tó bá lè yàn nínú village tó mọ̀ pé village yín inú gbọ́ lọ́wọ́ àtẹ́ni sì wúlò fún ọ, ó yá tètè yá ní bóyá kó tẹkọ̀ létí. Tàbí tó bá lè lọ gbé tẹ́rù lè mọ́ bọ̀. Tó bá lè lọ gbé àbí kó tẹkọ̀ létí kó kúrò ńbẹ̀. Tọ́nà bá lè bẹ́ẹ̀ sọ, tó bá lè kúrò, tó bá lè gbá bọ́ bóyá lu Èkó ló wà bí lu Ìbàdàn láyé àtàlàáfíà àbẹ̀bẹ̀ òkúta òde dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin ọba wa kábíyèsí o. Ẹ̀yin ọba orí adé. Kádé ó pẹ́ lórí ẹ̀yin bàbá wa, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Kí rùkẹ̀rẹ̀ ó dé kíní. Káṣe ó pẹ́ lẹ́nu o. Ẹ̀yin kábíyèsí orí adé gbogbo. Ẹ̀yin baálé ńlẹ́ o. Baálé ọkọ ìlú o. Ṣé ìlú ò ti mọ̀ tú gbogbo mọ́ ẹ̀yin baálé tí wọ́n lọ àtàkì ìlú ẹ̀. Ìlú ò mọ̀ tú lóyún lórí báyìí. Ìwọ baálé tí ò tí ì kàn. Ìwọ ọba tí ò tí ì kàn. Ó mọ̀ sàsùpìyè. Ẹ mọ̀ sàsùpìyè. Wọ́n láwọn agbébọn. Wọ́n láwọn ìjọba àbílẹ̀ tó jẹ́ ti mùsùlùmí, wọ́n ní wọn ò débẹ̀. Ẹgbọ́n ṣé àwọn ìjọba àbílẹ̀ kan wà tí tó jẹ́ pé ní Kwara State yẹn tó jẹ́ pé àwọn kan ti mùsùlùmí, àwọn kan ti kìrìsìtẹ́nì, ṣé wà bẹ́ẹ̀ ni? Àbí general? Kò yé mi o. Mo ka comment. Mọ́milọ́lá Ọládùnní. Mọ́milọ́lá Ọdúnlámì, God bless you ma. Ẹ mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà. Tí ìjẹ́wọ́ ara yín o. Màá fẹ́ kẹ́ fọwọ́sowọ́pọ̀. Ẹ jẹ́ kí ìjọba ó sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe náà. Tá bá rí àwọn tó lè ràn wá lọ́wọ́. Because bákan méjì ni ìjọba ò fẹ́ kúrò lórí ìtẹ́. Ìjọba ò sì fẹ́ ìrànlọ́wọ́ òkèèrè. Àwọn ológun dẹ̀rẹ́ wọ́n yìn wọ́n pa àwọn náà wọn láyẹ̀tà. Bóyá kí ìjọba ó dira fáwọn ológun ni o. Tàbí kí ìjọba kó gbárùkù ti àwọn tó ní ti àbáláyé lọ́wọ́. Ọba ìlú kankan, baálé ìletò kankan, mo bẹ̀ yín nítorí tọ́lọ́, mo fẹ́ kí ọba ìlú kankan abẹ̀yìn ni o, àtàṣẹ pa fún yín o. Ẹ dákun, ẹ ṣàwárí àwọn tí wọ́n gbé dání, tó ní kọ̀fáàmù tó gbé dání. Ẹ ṣèwádìí nínú ìlú kankan tẹ́ wà. Ẹ wá bẹ́ẹ̀ ṣe dáàbò bo dúkìá tẹ̀mí, ẹ̀mí àti dúkìá àwọn èèyàn yín. Àwọn tó ṣẹlẹ̀ sí lánàá níbẹ̀ ẹgbẹ́ tó sọ, wọ́n láwọn ò ní ìbọn. Ọlọ́pàá gan kàn dùn sójú títì ni. Kò sí kankan tó lè ṣe fáwọn. Wọ́n náà tún yin tí àgàsì tó fáwọn táwọn oníkàwọn tẹ̀ tó lọ mú díẹ̀ balẹ̀ lára wọn. Wọ́n tún yin tí àgàsì. Wọ́n gbébọn fáwọn kò sọ́ta ńbẹ̀. Kábíyèsí o, ẹ̀yin baálé o, ẹ̀yin baálé ọkọ ìlú. Tí wọ́n bá tí ìdọ́dọ̀ yín, ṣe jẹ́ kí gbogbo àmọ́ pọn mílẹ̀ dùgbẹ́. Ṣe máa gbáradì. Torí gbà pípọ̀ náà, àmì ò gbàdúrà pé ká tún rírú ẹ o, ṣùgbọ́n ẹ gbáradì. A lè pé wọn ò ní wá kán lọ dọ́dọ̀ yín. Kẹ́mi àti dúkìá kó má bàa ṣòfò. Wọ́n kọ́ ti fídíò ya ṣọ́ọ̀ṣì kan. Bí tó ti sọ̀rọ̀ wípé kẹ́lẹ́mì kó mọ̀ lọ nu ṣọ́ọ̀ṣì, kẹ́lẹ́mì mọ̀ lọ o, kó mọ̀ fọwọ́ mọ̀ tó mọ̀ ọ̀nà káwọn fẹ́ lọ 9 days, òun fẹ́ lọ 21 days, pé kò sẹ́ni tí ó dúró tí o. Pé bọ́wọ́ àwọn agbébọn bá tẹ̀ wọ́n gbé, àwọn bandits bá gbé wọ́n gbé lọ́nu o. Ṣé ká sọ pé káwọn máa lọ sí church mọ́ ni? Reverend Ezekiel Chidamacho, àdúgbò lórúkọ máa yẹn dẹ̀ pariwo ní gbogbo ìgbà. Máa yẹn fi ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ti kú. Ẹ̀rọ Ọlọ́run sì bà mí. Lọ́dọ̀ tí wọ́n yẹn ó dàbí pé jẹ́ ìsìn náà jà. Àwọn kìrìsìtẹ́nì ni wọ́n pa nípakúpa. Ọmọ ìyá kan náà ni wá. Ìwọ tó bá mọ̀ pé ojúgbó ṣọ́ọ̀ṣì ni wà, ó yá jókòó lé dandan kọ́ ni ó lọ ṣọ́ọ̀ṣì. Wọ́n bá jí ọ gbé, ẹjọ́ torí tọ́lọ́run ò lè jẹ́ kó fi ọ́ lẹ̀. Ọlọ́run mi ò sí róró.
bó o bá ti mọ̀ pàdúgbò yín ibi tó ń gbé wọ́n ń jiyàn gbé ń bẹ̀ kó o gbọ́ mi o pé àdúgbò ibi tẹ́ ẹ̀ ń gbé omi àlàáfíà abẹ òtòrò o ti gbọ́ pé lábà abẹ o wọ́n wá bẹ̀rẹ̀ ní kinní kan wọ́n wá gbé èèyàn ìtòsí ọ̀dọ̀ yín wọ́n wá gbé èèyàn wò mí ìwọ̀nba ní kẹ́ ẹ mọ́ lọ bí tẹ́rù bá pọ̀ sí kán mọ̀ bá jí yín gbé tọ́rọ̀ Nàìjíríà dé dúró nìyẹn ẹ mọ́ gbàdúrà nínú ilé yín lóòótọ́ wọ́n tún wọlé wá gbẹ́ lómi òṣùpọ̀ náà wọ́n tún mọ̀ sọ wà. Ọlọ́run mọ̀ sọ wà Ọlọ́run mi ò rorò bí tọ́rọ̀ dé dúró yìí kò dẹ̀ possible mo tún sọ lẹ́ẹ̀kan tí kò possible kí gbogbo wa jẹ́ mùsùlùmí kò possible kò possible kí gbogbo wa jẹ́ muslim kò dẹ̀ possible kọ́ sọ pé mandatory o gbogbo wa láàmú fi èdè arabic mọ́ kàwé kò possible bó bá fi èdè arabic kàwé wọ́n gba Saudi lọ sáwọn orílẹ̀-èdè tó jẹ́ pé arabu ni wọ́n tó jẹ́ pé èdè wọn nìyẹn lọ́ọ̀bẹ̀ lọ́ fi mọ́ ká wọ́n fi ṣe mathematics and English lọ́hùn lè impose èyí tí gómìnà sọ tó ń gbẹ́nu ẹ̀ nígbèkúgbè fún wa èyí tí wọ́n fẹ́ ni pé wọ́n fẹ́ kọ́ introduce wọ́n fẹ́ kọ́ mọ́ fọ èdè kọ́ mọ́ fún wọn fi mọ́ ọkọ wọn níwèé wọn fẹ́ kíní kan bẹ́ẹ̀ yóò bá fẹ́ sí èbò kó mọ́ sí èbò lọ́jọ́ kìíní àná nígbà tí wọ́n kó wa lẹ́rú kí ló dé táwọn àràbù ò sì wá kó wa lẹ́rú kí gbogbo àti mọ̀ sọ arábíkì àwọn tó colonize wa British ni general language tá a ti sọ Nàìjíríà èdè wọn àwọn tó colonize wa là ń sọ àwọn francophone countries so yẹ pé àwọn tó colonize wọn àwọn èdè àwọn Faransé ló colonize wọn àwọn náà sì mọ̀ sí èdè Faransé kò possible ṣe wá ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà ní ẹ̀sìn Islam bàbá jùlọ ẹ̀yin tẹ́ mọ́ ṣe wáàsí àwọn wáàsí kan wà tí ò tó mọ́ ń domi àlàáfíà àmúṣe ìdẹ̀rí àwọn kan wà tẹ́ pé wọ́n ti gbé nǹkan sínú brain wọn wọ́n ti twist brain wọn ọ̀rọ̀ tó bá ń jábọ́ lẹ́nu wọn mọ̀ pé wọ́n ti twist brain ẹlòmíì bẹ́ẹ̀ la dẹ̀ láwọn kan tó bá ṣe wáàsí fún ẹ inú ẹ̀ á ti máa dùn. Bàbá Mudir Markaz gbogbo àwọn wáàsí tí máa yẹn ń ṣe àwọn wáàsí tó ń pè fún àlàáfíà àwọn ìfẹ́ ni yẹn Sheikh Mudir Markaz bàbá kí ó gba gold àwọn wáàsí tárákùnrin tí bàbá yẹn máa ń ṣe àwọn wáàsí àlàáfíà àwọn ìfẹ́ tó ń pè fún àlàáfíà àwọn ìfẹ́ ni Fleki Shuke ó máa tó jọ mẹ́ta sister mi God bless you there irú àwọn àlàáfíà àwọn wáàsí tó máa mú ìfẹ́ wá àlàáfíà kì í ṣe wáàsí tí wọ́n sọ wípé kíní kan dandandandan lágbádá gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí ò bá jẹ́ mùsùlùmí kíní kan kẹ wá ṣe kíní kẹ wá kó wọn lẹ́rú kó wá sọ̀rọ̀ kó wá ṣe wáàsí fún wọn tó bá ṣe tó bá wá gbọ́ tó change kó fi wọ́n lẹ̀ tí wọ́n bá wá gbọ́ kó wá ní kan sanwó orí kó san táàsì ìyẹn táàsì ṣàbí ṣe táàsì kan náà gbà lọ́wọ́ tó ń bèrè sí ransom yẹn kán wá san èyí tó bá ti wá san nu wọn mo wo fídíò máa yẹn mo wò báyìí a lè máa rá àwọn kan tó máa ní ìgbàgbọ́ nínú ẹ̀ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn leaders yẹn àwọn religion leaders míì ti bayé jẹ́ nípa gbogbo wáàsí tí wọ́n ṣe ó ti gbàgbé pé ọmọ ìyá ẹ̀ gan kò ní dandan kọ́ ọmọ ìyá ẹ̀ kẹjọ ṣẹ̀sìn kan náà it is not compulsory kò wà mandatory kì í ṣe tipátipá ọmọ ìyá ẹ̀ lè gbà láti ṣe kò sí nǹkan tó fẹ́ ṣe sí ibi tó wù ló lọ tó bá wá fìfẹ́ pípé àkérè tó fi wá lọ bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ tó bá ní rárá o ní láti fi sílẹ̀ ni òun gan lè pè oníṣẹ̀ṣe gan lè pè pé àbúrò bíi máa dá máa bọ̀ tó bá ní rárá o ní láti fi ẹ́ sílẹ̀ ni ṣùgbọ́n wáyé tàbí sọ pé bóyá ìsìn kan ni ó ṣe muslim a máa condemn christian àti ìṣẹ̀ṣe christian a máa condemn muslim àti ìṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe gan ìsábà condemn wọn ìsábà wá wà láàkì àwa náà la máa ń tọ́ wọn bí wọ́n bá wà bí kálọ̀mọ́ wàásù bí wọ́n ti ń ṣe nílé dì wọn bí wọ́n ti ń ṣe ọdún fákálọ̀mọ́ ọkọrin jésù gbàlà jésù wòsàn àwa náà la máa ń tọ́jà wọn. ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo akáfi ìfẹ́ gbé nàìjíríà kò ṣẹ́rí ẹ jẹ́ kí Trump máa bọ̀. ẹ má gbàgbé òṣìṣẹ́ alágbo ẹ̀yin tí ẹ bá fẹ́ tẹ bá nídìí àgbo ọ̀pẹ́ ẹ̀yìn tẹ nídìí àgbo fún infection fún ẹ tó bá ní fibroid òṣìṣẹ́ alágbo ní fibroid flusher
ẹni tó bá ní ìdádúró ọmọ bíbí ó ní ẹni tó bá dẹ̀ wá ọmọ mo sọ pé mo ti lọ́rẹ̀ẹ́ tó ń wá ọmọ for 20 or 24 years Adésísí Alágbo ló lò Ọlọ́run dẹ̀ ti ṣe ó ti bímọ ìbejì gan la tún bí dúró ọmọ Ìgbọ̀ọ̀rà ni o àmọ́ bóyá tó jọ ọmọ Ìgbọ̀ọ̀rà ló fi bíbejì o ṣùgbọ́n bíbejì after 24 years. ẹ má gbàgbé mo ṣe international market tó wà ní Maryland ibẹ̀ mo ti ra kínní mo sọ pé nípa ginger yẹn ginger chips ó fàìn gan ó dẹ̀ ní irú fresh irú wóró pẹ̀tẹ̀ irú tútù ni o ní ṣe gbígbẹ o ó ní gbígbẹ náà ó ní irú wóró ó ní tútù pẹ̀tẹ̀ ó ní irú Èkìtì tó máa ń funfun lójú ni ó fàìn gan ó lọ́mọ orógùn kòkó ní ńláńlá àwọn aláṣẹ gàrí èlùbọ́ gbogbo ẹ̀ tí wọn ò mí ìsọ́bà ti ní ìṣèlúbọ̀ ẹ̀ gbówó padà lọ́wọ́ mi wọn ò mí ìṣèlúbọ̀ ẹ̀ ó wà ní Landover ní Maryland mo ṣe international market ẹ jẹ́ fún nọ́mbà tẹ̀lé pé mo ṣe sí fún àǹfààní tí a bá fẹ́ pé mo ṣe international market ni o mo fẹ́ fún nọ́mbà ọ̀rẹ́ mi ẹ bá dòwò pọ̀ kẹ́ mọ̀ pé rè ta ló pè mí ẹ pè mí sówó ẹ pè mí sọ́mọ o àwọn ti pè mí lónìí ṣá onítẹ̀ pè mí má bínú wà lórí live chat ẹ jẹ́ fún nọ́mbà mo ṣe international market 240 486 4021 mo ṣe international market 240 486 4021 nọ́mbà Sisi Alágbo 081 4597 4370 081 4597 4370 nọ́mbà Sisi Alágbo nìyẹn tẹ́ bá fẹ́ pè ẹ jọ̀ọ́ tó bá fẹ́ pè wá wọlé tẹ́ bá ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nọ́mbà tẹ́ lè pè wá sí tẹ́ lè fi dá sí ètò tá à ń ṣe yìí kó tó di pé a kó gbá wọlé òun náà ni 3+1 317 420 7082 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +1 317 429 7082 nọ́mbà tí ẹ lè pè sí òun náà ni mo ti fún yín yẹn. ẹ̀sìn Islam ó yẹ kó jẹ́ ẹ̀sìn àlàáfíà ní ilẹ̀ Yorùbá a ní àwọn àfáà kan tí wọ́n tako àlàáfíà nínú wàásù wọn ẹ jẹ́ ká lọ jáwọ́ tí ìjọba bá dẹ̀ mọ̀ wípé àwọn ò fẹ́ ìrànlọ́wọ́ òkèèrè ẹ jẹ́ kí ìjọba kó ṣe òfin kó máa gbé ẹnikẹ́ni tí ìwàásù ẹ̀ bá ti tako àlàáfíà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹnikẹ́ni tí ìwàásù ẹ̀ tàbí wàásì ẹ̀ bá ti tako àlàáfíà òun ìṣọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà jẹ́ kó máa gbé wọn kó máa pa wọ́n dànù nígbà tó máa fi pa bíi méjì ẹnu àárọ̀ wọn torí ẹlòmíì ẹnu ẹ̀ máa jáwọ́ fún ẹnu yóò mọ̀ jáwáyà kiri ni ẹni tó bá ti ṣe wàásì tàbí tó wàásù tó tako ìfẹ́ òun àlàáfíà òun ìṣọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ gbé wọn kíjọba ṣòfin kó gbé wọn bàbá wa Tinubu ẹ fẹ́ kúrò lórí oyè ẹ fẹ́ ìrànlọ́wọ́ òkèèrè ẹ ti fẹ́ gbéjọba lẹ̀ fáwọn sọ́jà ẹ mọ́ gbé wọn. ni mo dábàá ni mo sì kẹ́kẹ́ bá sọ àbá mi ẹ bá sọ dòfin tó bá ti gbé bèèyàn bíi méjì mẹ́ta ẹ rí i pé tó ní káàkùn bá ti jáde tó bá ti ń ṣe wàásù àbí tó ń rọ́ wàásì orí wọn máa pẹ́ wọn ò ní máa sọ́kúsọ wọn ò ní máa sọ pé ẹ̀sìn yìí ọ̀dá ẹ̀sìn kìíní kan ẹ̀sìn àwọn ọlọ́dàájú eléyìí ṣe kìíní kan ẹ̀ka dọ̀rùn rí tọmọ pé ẹ̀sìn kan lọ́lọ́run sọ pé ó fọwọ́ sí. ẹ mọ̀ gbé wọn kẹ́sì wá bá wa sọ fáwọn tó jẹ́ wípé tí wọ́n ní pé kó máa tako ẹ̀sìn kìrìsìtẹ́nì wọ́n á mọ orí bíbélì wọ́n máa dorí ẹ̀ kodò wọ́n á bèrè pẹ́sàn lọ́wọ́ wọn nínú àlùkùránì olódo ni wọ́n dédé àpẹ́sàn kan tó wà nínú mùsùlùmí náà pẹ́lá wọn àlùkùránì nǹkan tí wọ́n dìfẹ́ǹdì wọ́n á bèrè pẹ́sàn lọ́wọ́ wọn ò lè dáhùn wọ́n ní ẹ bèrè pẹ́sàn mi ẹ já move forward ẹ bèrè pẹ́sàn mi pẹ́sàn tó jẹ́ mọ́ ìsìn tí wọ́n ò ní ṣùgbọ́n bíbélì ló máa takú sí tí wọ́n máa dorí ẹ̀ kodò tí wọ́n ń dẹ omi àlàáfíà láàmú ẹ kó wọn bó dẹ̀ ṣe kìrìsìtẹ́nì náà ló bá domi àlàáfíà lù láàmú ẹgbẹ́ wọn torí bàtà àwọn mùsùlùmí máa bẹ̀rẹ̀ ẹjọ́ òní àwọn kan ní ò kìí ṣe gbogbo mùsùlùmí o ẹ dákun tí bá sọ̀rọ̀ ẹjẹ́ mọ́ ńlá o wọ́n mọ́ra wọn o àwọn alátakò ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí nígbà tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná wọ́n gba gírèdì
ẹlòmíì ti kọ́lé ó ti ra mọ́tò nu wọn ó ti lọ gbowó nílẹ̀ Saudi tó jẹ́ pé owó mọ́ṣáláṣí wọ́n ti ń kówó fún ló ń criticize ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn tí wọ́n mú mójútó nígbà òyá ṣe báwọn kìrìsìtẹ́nì náà ti láwọn ọ̀dọ́ tó ti jáde síta táwọn náà ti dúró tán sọ fún yín pé àwọn náà ti lọ gbogbo bàtẹ́yìn náà tẹ́lẹ̀ ń bá ti ẹ̀sìn kìrìsìtẹ́nì kan jẹ́ tẹ́lẹ̀ ṣe kíní kan àwọn lọ ṣe research fún yín àwọn náà ti wá jáde báyìí wọ́n á ń takò yín ṣùgbọ́n àti ẹ̀fẹ́ kó gun omi láàrin gbogbo yín àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí afẹ́ kó gun omi ṣùgbọ́n ìyẹn alákatakítì òun ni ẹ kọ́kọ́ lọ jókòó náà ẹ lọ jókòó ẹ jẹ́ kàlàáfíà jọba ẹ mọ́ dàlú láàmú gbogbo wa lédè kìrìsìtẹ́nì kẹ́nìkan máa sọ pé òun fẹ́ wáìpù kìrìsìtẹ́nìtì who are you tó bá ti lè wáìpù ṣe ikú ṣe kí ló tẹ̀lé pé ṣe resurrection àbí kí ló tẹ̀lé pé òun fẹ́ resurrection tó bá ti lè wáìpù ẹ̀ ó ti win ni who are you to say that. kálíjọba ti ń ṣe dìní fún mi tá a bára wa àbí bára wa tẹ́ ẹ bá dẹ̀ bọ́ sọ́dọ̀ comment section tẹ́ ẹ bá rí àwọn ọmọ wa tó jẹ́ Yorùbá gan mentality ẹlòmíì ó ti wà dìré ẹlòmíì ti wà ó yẹ kó ti wà ní yàbá apá òsì nígbà tó náà bá bọ́ sọ́dọ̀ comment section tó bá ń sọ̀rọ̀ tó bá ń àwọn alákatakítí tó bá wà lọ́dọ̀ comment section wọn bá ẹ̀rí pé wọ́n ohun gangan fúnra rẹ̀ wọ́n ti kó gbogbo ọpọlọ ẹ̀ lọ níjọ́ ọ̀dà ọmọ Yorùbá la wa máa tó gbọ́n ìgbà la fẹ́ fẹ́ràn ara wa ṣé bórílẹ̀-èdè Nàìjíríà ṣe wá nìyẹn ṣó dáa ni kí là ń gbà nínú pé kí wàhálà máa ṣẹlẹ̀ nínú ìlú àwọn aráàlú ò ní fọkànbalẹ̀ kí lẹ gbà gbogbo ẹ̀yin tẹ́ ń gbowó ẹkún tẹ́rù bẹ́ẹ̀ fẹ́ fi rọ́jẹ rìn Ọlọ́run mú yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbowó àwọn agbébọn yìí tẹ́ ẹ̀ ń pé nínú ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ nínú ẹ̀ bí wọ́n ṣe ń gbé ọ̀run á fìyà jẹ yín ọ̀run á pa yín láìtọ́jọ́ láìtóṣù ẹlòmíì wà nínú ìlú tó wà ó mọ̀ nípa bí wọ́n ṣe ń gbé àwọn èèyàn nínú ìlú tó wà òun gan lálámí àwọn míì tẹ́ ẹ̀ fojú sí àwọn tẹ́ ẹ̀ fọkàn sí gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ nídìí bí wọ́n ṣe máa jí àwọn èèyàn gbé tó fi fìyà jẹ wọn torí ẹlòmíì wà ibi tó bá gbé sí wọ́n á dé lọ́wọ́ wọ́n á dé lẹ́sẹ̀ ẹlòmíì àwọn èèyàn ò ní rówó wọ́n á dẹ̀ pa wọ́n á pa ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ sún wọ́n á tẹ̀tọ̀ bẹ́ẹ̀ bọ̀ wọ́n á máa jẹ́ inú igbó ìyà ni kò dáa Nàìjíríà ti bàjẹ́ Nàìjíríà ò tí ì ṣe báyìí tí wọ́n ti ń kọrin Nàìjíríà ayédọ̀wọ̀ rẹ̀ Olúwa bá wa ṣe kó dáa kò tí ì bàjẹ́ gbà náà wọlé Nàìjíríà ṣe ẹ̀sẹ̀lẹ̀ ti ta lòpọ̀ bàjẹ́ gbà náà ni. gbogbo wa tí wọ́n ń kọrin dùgbẹ̀dùgbẹ̀ kan bí lọ́kẹ́ ọ ayé ẹja fúnra ẹjẹ́ ká gbàdúrà sọ́lùwà kí wàhálà má ṣẹlẹ̀ wọlé kò tí ì ti dùgbẹ̀dùgbẹ̀ kan gbà náà. kò sí dùgbẹ̀dùgbẹ̀ kankan challenge la wà tí gbogbo wa rò pé dùgbẹ̀dùgbẹ̀ kan ni tí wọ́n kọrin kò bí owó dálẹ̀ rí ṣe bí sílẹ̀ mẹ́rin àbọ̀ ní nígbà tí a kò lè ṣakọ sí mílíìkì tó ní sílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ọṣẹ ìwẹ̀ méjì àbọ̀ ó ti di sílẹ̀ méjìlá ilé ayé nira kò ṣe é gbé mọ́ ó tojú sún ọṣẹ ìwẹ̀ sílẹ̀ méjì àbọ̀ ó di sílẹ̀ méjìlá wá pariwo 12 naira kan àbí 12 kọ́bọ̀ àbẹ́rẹ́ ní sílẹ̀ méjìlá 12 kọ́bọ̀ àgbẹ̀ tó tọ́ṣọ wẹ̀ sí ọṣẹ ẹ̀wẹ̀ 25 kọ́bọ̀ àwọn apariwo ó di 12 kọ́bọ̀ ẹ̀wẹ̀ tó tọ́ṣẹ ẹ̀wẹ̀ sí bisikí láyé ìgbà kan wà á ra bisikít fọmọ bisikít 5 naira ọ̀kí gan bó ṣe tíìkì lélẹ̀ níìsín ọ̀kí wọ́n ṣe ó fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí bí ó fẹ́lẹ́ báyìí ẹ̀tẹ̀ ní pé báyìí bisikít kan nìyẹn ọlọ́run mo yẹ tó ń ta ọ̀kí yẹn gan mọ́ ń sìn láyé ìgbà kan bisikít pambolambola bisikít tó wà nù kíní yẹn báyìí kábí bisikít èlò náà ń tà kò wọ 10 naira ta ló tiẹ̀ ń jẹ́ a máa pé kò dùn ìgbà tó kọ́ butter shop bread dé gbogbo wa ń dùn ní pé ilé tó dùn yàtọ̀ sáwọn táwọn òbí wa ti máa ń fún wa this one is all butter shop bread wọ́n tó bá jẹ́ big guys ìwọ àwa youth la máa jẹ́ nígbà yẹn nígbà tẹ́mi kéré mo jẹ sandin orí mi fẹ́ pa sandin kan fẹ́ padà síbi tó ti wá tí n bá ti dé báyìí láàárọ̀ báyìí sandin ni láyé ìgbà táwa kéré bó bá lọ bí sọmọ lórúkọ láàárọ̀ kùtùkùtù afọpẹ́ fọlọ́run ní mọ́ tó bá ti kọrin afọpẹ́ fọlọ́run ní ìdájí báyìí wọ́n láwọn sọmọ lórúkọ ń bẹ̀ ni tó bá dẹ̀ ti dé bẹ̀ báyìí tí ìgbóná àwọn ìyá wa ti máa ṣe tí sínú kòkò wọ́n ti po tí yẹn gbóná lálálálá ní àti búrẹ́dì sákàrà búrẹ́dì oníbejì wọ́n á ṣe iṣu wọ́n wá dín ata sandini geisha ẹja láàárọ̀ báyìí wọ́n ti fi dín ata wọ́n fi ṣe sandini sínú ọbẹ̀ iṣu yẹn ní láàárọ̀ kùtùkùtù báyìí sùkúl ọlọ́sàn lè mi lọ tí bá ti gbọ́ fọ́pẹ́ fọ́lọ́run wọ́n ti bímọ ládùúgbò wa nìyẹn wọ́n ti ṣèṣọmọ lórúkọ ni wọn ò ní bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ pé ṣé Christian ni ẹ́ àbí Muslim ni ẹ́ wọ́n mi ẹ́ sáré yín káṣẹ́ wà wà á débẹ̀ wà á jẹun láàárọ̀ ni ẹ bá bọ́ wá sáà lórí TikTok wà á débẹ̀ wà á jẹun afọ́pẹ́ fọ́lọ́run wà á jẹun àárọ̀ ni àárọ̀ kùtùkùtù tó bá kọ́kọ́ do búrẹ́dì àti tíì tó bá ti ń di ọwọ́ 12 yẹn
level 12 iṣu wọ́n ti dín ata sí, wọ́n ti kó ẹja lánàá, wọ́n ti fi ṣe ata ẹ̀, wọ́n ti fi ṣe stew ẹ̀, everybody máa jẹ. Olú máa jẹ gbogbo ọ̀sán. Ṣùgbọ́n nígbà tí mi bá ń bọ̀ láti school ìrọ̀lẹ́ 5:30 táwa bá close ní school báyìí, jollof rice àmàlà gbígbóná ó ti wà lẹ̀ nínú sọmọ lórúkọ àárọ̀ yẹn náà la ṣe continue o. Ní ìsinyìí Nàìjíríà dákun torí tọ́lọ ṣé wọ́n ṣe nǹkan fọpẹ́ fọ́lọ́ mọ́ báyìí. Wọ́n sọmọ lórúkọ bí oúnjẹ bí oríṣi 4-5 lẹ máa jẹ. Tìdájí ti wà, ó sọmọ lórúkọ báyìí wọ́n tó bá ti wà ńbẹ̀ ni. Bókù bá kú ńgbà náà, bá ń gbó bá kú. Láàárọ̀ kùtùkùtù báyìí wọ́n dín àkàrà àtẹ̀kọ́ ní. Búrẹ́dì gbóná yóò mọ gbóná lálálá, búrẹ́dì sákàrà, búrẹ́dì òǹbejì tó mọ gbóná báyìí, tó yá bá báyìí, tó bá yá sí méjì báyìí, kò búrẹ́dì, ó kọ àkàrà yẹn bọ̀ nínú ẹ̀ báyìí tó mọ jẹ, wọn ò ní ìfẹ́ gan ló fi jẹ́ kò sí kan tí tó jẹ sàrà. Kí ló ṣẹlẹ̀? Lánàdù wa, lálẹ́dì wa kó lánàdù wa, kíní kan, mọ̀mọ́ ló kú lábá pẹ̀bẹ̀, wọ́n gbé àkàrà sínú tray báyìí, ó yẹ mọ̀, wọ́n sì mọ̀ fún náà kó mọ̀ jáde nulẹ̀ báyìí, wọ́n á lu àkàrà délé kan báyìí, gbogbo ilẹ̀ jáde sálẹ̀ mú àkàrà àgbàjájẹ́, lú àwọn tá a gbélé face me and slap yìí. Àwa jẹ sàrà gidi gan. Irú àwọn tá a gbé ní face me and slap you dàgbà yìí. Tí wọ́n ò bí àwa pẹ̀lú síbá fún kankan. Àwa jayé gan. Nígbà táwa kéré, bẹ́ẹ̀ nìkan bá ń ṣe tó bá ń ṣe birthday láàrin wa, àwọn ò mọ̀ pé bí Christian àbí Muslim ni, àwọn ò mọ̀ bí Christian ṣe lẹ́nìkan, àwọn ò mọ̀. Tó bá ti ṣe ráìsì yẹn báyìí, wọ́n dà sínú tírèènì ní tó mọ̀ gbóná, wọ́n á pé gbogbo àwọn ọmọdé. Ọ̀rẹ́ mama, kíni kan ẹ̀sà, bí a dún, kí gbogbo wọn máa bọ̀ báyìí. Ìwọ tó bá lè yọ síbí, tó bá lè yọ wá ṣe báyìí. Ibi tó gbẹ láti máa bẹ tó lè jẹ gbígbóná jù. A máa jókòó sí báyìí, a máa jẹ pẹ̀lú ìfẹ́ ni. Gbogbo ẹ̀yin mọ́tẹ́ wà nulẹ̀. Ìyá yẹn kó sínú tírèènì báyìí, gbogbo yẹn máa jẹ ni. Nígbà táwa kéré bá ti sóúnjẹ bí ìyá mi bá sóúnjẹ báyìí, ìtó bá kéré nínú ọmọ lágbájá, ó yá mú abọ́ tiẹ̀ wá o, wá gbà. Ìyá ẹ̀ wà lè yóò sí, wá ti bóúnjẹ fún. Láyé ìsèmí wọ́n tún fún yàn lóúnjẹ, wọ́n bá tiẹ̀ fún ẹ lóúnjẹ òní máa wo bẹ̀bẹ̀ pé olóṣì òjé, ó ti mọ jíjú fún ọmọ pé wọ́n jẹ mọ́ kò bá mi, wọ́n gbà. Láyé ìgbà yẹn, ìyá mi ò lè ṣe orí, lè dá jẹun nínú ilé kámọ̀ fún àwọn ará ilé. Tó bá ti bo oníkálùkù báyìí tiẹ̀ báyìí, wọ́n ti bo àti rí extra bí abọ́ bíi 3 sàn bẹ́ẹ̀, ó yá lágbájá wá gbé tiẹ̀ o, ọmọ kíni ó yá ìwọ náà máa bọ̀ wá gbé tiẹ̀ o, wọ́n á pé gbogbo wọn ló máa wà lórí ẹ̀kọ́ máa jẹ. Bí ọmọ ẹnìkan bí ìyá, àwọn àìmọye gbà tẹ́bi dédé mi gbélé face me and slap tí mo gbé, àwọn ọmọ tẹ̀mí tọ́ dàgbà. Gbogbo ẹni ni wọ́n fi sọ́ tó bá ń gbọ́, ìyá wọn tó máa ṣàdúrà fún mi dọ̀la ni. Ìyá wọn bá ti lọ sọ́ tó bá ti lọ sí ìwúmọ̀ yẹn ń ta aṣọ. Lógún pa níṣẹ́ ní gbági àgbógún pa tó bá ti lọ, àwọn ọmọ wọn èmi lè ní tọ́ wọn. Wọ́n dé láti school, wọ́n bá mi lé. Wọ́n á jẹun, wọ́n á ṣe gbogbo ẹ̀, wọ́n á sùn, èmi ní. Nígbà tí àwọn bá dé rọ̀lẹ́ pátápátá ẹkúlé àbó òní fún láyọ̀ ló dá fún àkútọ́jú àwọn ọmọ rẹ̀ nǹkan ó yẹ mọ́ ọ̀bọ̀ mo ti dé yóò ṣílẹ̀kùn ni. Àwọn mú sí wọlé, wọ́n wọ bẹ́ẹ̀ lọ sí Muslim dẹ̀ ni wọ́n. Tó bá wá dìgbà léyá, èmi lèmi máa ń wà níbi kàkà sóúnjẹ nínú àpòmọ́mọ́ tó bá ti dàrọ̀ lẹ́yẹ. Wọ́n ti mọ pariwo fún láyọ̀ bó ní ìyá àbèjì mo ti wà níbi kò sí wà láti lọ kó gíásí gbogbo ẹ̀ àti dáná wọ́n ti lọ ìdìbà ìbò tí bá wọn mójútó òkàrí àlọ́ kẹrẹkẹrẹ bá ṣe máa bá wọn ṣe. Táwọn bọ̀dá káwọn bá ti dé báyìí tó bá ti wá bá wọn pẹran báyìí tó ti ṣe gbogbo ẹ̀ tó ti pẹran báyìí tó ti kún wọn pẹran wọn ti kún báyìí àwọn obìnrin la máa kó la máa fọ afẹ́ ṣe fún ẹran afẹ́ ṣe gbogbo ẹ̀ àti máa ṣe gbogbo ẹ̀ dáná tó ń jẹ tó báyìí àlọ́ mọ́ sáfù ẹ̀ ládùúgbò ni. Ìwọ ni wàá máa sọ fún pé okùn mọ́mí yìí kíní àti gbé lọ okùn mọ́mí yìí kíní kan yẹ gbé lọ mélòó ló wà bẹ́ẹ̀ ẹnu tray 8 ló wà bẹ́ẹ̀ gbé fún yàrá lágbájá délé yẹn mọ́mí àwọn mélòó ló wà lélẹ̀ àwọn tó wà sálẹ̀ pé kó padà wá ìwọ wá gbé tòkè lọ ìwọ gbé lọ kíní kan lọ wọ́n ṣe ń sáàbẹ̀ gbogbo aláṣẹ ìgbà là ń jẹ ní ìsìn ayé ti yájú wọn ní kírísítẹ́nì wọ́n jọ jẹ mùsùlùmí mẹ́dàkùn torí tọ́lọ ìjọ lẹ́bẹ̀rẹ̀ gbogbo dáadáa ná. Tó bá dìgbà kírísímàsì àwọn náà àṣìṣe oúnjẹ bá ṣe pé nu tẹ́sí mọ̀ pẹ́ràn ẹ̀dìyẹ mélòó wà lẹ́nu ara ẹ̀dìyẹ wọ́n bá ti pẹ́ ẹ̀dìyẹ méjì wọ́n bá ti pa àwọn àkòsí lábá ti pẹ́ ẹ̀dìyẹ méjì gbà náà ta kéré àwọn mìíràn tún máa rẹ ẹran mọ́ àwọn àgé bó ṣe pé ẹran kan bọ̀bọ̀ kan ẹran kan ẹran gidi kan bó ṣe ẹran kan pọ̀ àti bọ̀mọ̀ àṣà àpé wọ́n sì bá wa fìfẹ́ jẹ wọ́n àwọn sì yẹn ló sì gbà wọ́n fìfẹ́ jẹ ìtọ́ òní rádà àdáyẹ bẹ̀rẹ̀ tẹ wọ́n parí ayé jẹ́ àbí ẹgbẹ́ mi ta ti gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ primary school tẹ́mi lọ muslim school ni mo lọ mo máa kírun tá bá ti ṣe alásàlá tó bá ti pé wọ́n kọrin ẹ̀ẹ́dì mo mọ orin kọ dáadáa mo máa ń lídìí wọn ni. Ohun mẹ́ta ara mi jẹ gbádùn ayé ọ̀kan lówó ọ̀kan lọ́mọ ọ̀kan làlàáfíà ẹni tí ò lówó ayé ò ní fẹ́ ẹni tí ò bímọ wa fìwọ̀ sí lọ́ọ́ ẹni tí ò gbádùn ilé ayé ò sùn ọba olúwa èmi ń bẹ̀ ọ́ dákun jẹ́ kí n lówó dákun jẹ́ kí n bímọ dákun jẹ́ kí n gbádùn nílé ayé èmi dákun jẹ́ kí n gbádùn nílé ayé èmi. Èmi àmọ́ lè dín wọn lórí máa sì mọ́ ọlọ́pàá orin muslim Malik mi gan mọ̀ pé mo gúdù wọ́n kọ́ wa lórí muslim ní lead nígbà tí gbé gbogbo kéèpù mi sórí báyìí tí mo rẹ̀ sí ìjọba yìí ní muslim school láyé amadé primary school ó ti di àwọn islam báyìí lẹ́lẹ́ẹ̀lẹ́ tí mo kí mu táwọn kó mọ́lẹ̀ tó bá tún nípa tó fẹ́ lọ ṣe tó bá tún lọ́jọ́ tí fellowship àwọn náà tún mọ̀ pè mí pé ó yá o àwọn ẹ̀sùn ó yẹ lọ ṣe fellowship o àátún lọ kírun àátún lọ sáré lọ ṣàlùwà látò kírun
ibẹ̀ mo ti mọ̀ bó ṣe ń kí lọ́ọ́ ti máa ń kẹ́ fatia lọ́la fatia bismillahirrahmanirrahim ibẹ̀ ni mo ti mọ̀ gbogbo tí mo mọ̀ èmi fẹ́ ni èmi ò mọ̀ kankan náà gbogbo wa lọ muslim school láyé ìsìn wá pé muslim christian school ní owó ọ̀jẹ̀ káwọn muslim wọ́n wẹnu géètì o kíní kan wọ́n gbé gúndé kíní ọ̀jẹ̀ kíní kan wọlé wọ́n ní muslim school ní christian ò gbọdọ̀ wáyé jẹ́ òun lẹ́bẹ̀rẹ̀ gbogbo dáadáa làkàtì àyẹn àwa gangan la bayé jẹ́ níbi tá a bára wa lónìí wà láìtàláì àwa ara wa la bàjẹ́ èyí tẹ̀sí bàjẹ́ ẹ mọ́ra yín o ẹ mọ́ra yín lẹ́ẹ̀mọ́ pẹ́ nìkan mùsùlùmí ni mọ́dé bẹ́ẹ̀ lọ́wọ́ máa pẹ́ nìkan ní kìrìsìtẹ́nì ni mọ́dé lé wọn èyí lè bayé jẹ́. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.